A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Bí àwọn kan ṣe ń gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu ni àwọn mìíràn ń bu ẹnu àtẹ́ lù ú lórí oríṣiríṣi àmì ìdálọ́lá tí ó kéde gẹ́gẹ́ bí akọni fún ìjọba tiwantiwa democracy heroes. Bí àwọn ọmọ orílẹ̀-èdè kan ṣe gbóríyìn fún ààrẹ lórí bí ó ṣe bu ọlá fún àwọn akọni ìjàǹgbara June 12, 1993 ni àwọn mìíràn ní ààrẹ mọ̀ọ́mọ̀ fo orúkọ àwọn mìíràn nínú àwọn orúkọ wọ̀nyí. Olóògbé Moshood Abiola ni wọ́n dárúkọ gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí níbi ìdìbò ààrẹ June 12, 1993, ìdìbò tí wọ́n rí gẹ́gẹ́ bí èyí tí ó dára jùlọ láì ní kọ́lùkọ́họ nínú kí ìjọba ológun ìgbà náà lábẹ́ ìṣèjọba Ọ̀gágun Ibrahim Babangida tó wọ́gi lé e. Lẹ́yìn tí wọ́n wọ́gi lé e, ọ̀pọ̀ àwọn tó lààmìlàaka lórílẹ̀-èdè tí wọ́n sọ̀rọ̀ tako ìgbésẹ̀ yìí ni wọ́n ṣekú pa. Ọ̀pọ̀ wà lọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn, nígbà tí àwọn mìíràn lọ fara ṣoko kí ọwọ́ má bàa tó wọn. Níbi ayẹyẹ ìjọba tiwantiwa tí ó wáyé lánàá ni ààrẹ ti pín àmì ìdálọ́lá fún àwọn ajìjàǹgbara, akọ̀ròyìn, ọ̀jọ̀gbọ́n àti àwọn tí wọ́n ti ṣubú nídìí ìjàǹgbara ìjọba tiwantiwa. Bákan náà ni ó ṣe ìdáríjì Presidential Pardon fún Saro-Wiwa pẹ̀lú àwọn 8 yòókù tí wọ́n ń pè ní Ogoni 9 tí Ken Saro-Wiwa darí, tí àwọn ológun ṣekú pa ní ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 1995. Ogoni 9 pẹ̀lú Saro-Wiwa ni wọ́n ṣekú pa lẹ́yìn ìfẹ̀hónúhàn tako ilé epo Shell ní Ẹkùn. Níbi ìpàdé pẹ̀lú gbogbo ilé ìgbìmọ̀ tí ààrẹ ti ṣe ayẹyẹ àwọn tí wọ́n tako ìṣèjọba ológun ni Tinubu ti ṣe ìkéde yìí. Lára àwọn akọni tí wọ́n ṣì wà láàyè láti gba àmì ẹ̀yẹ wọ̀nyí láti rí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti ajagunfẹ̀yìntì Àlàní Akínrìnádé. Àwọn wọ̀nyí gba ìgbéga sí Grand Commander of the Order of the Niger (GCON). Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà, Bishop Martin Kukah, Dáre Babárinṣá, ọ̀jọ̀gbọ́n Julius Ihonvbere, Sínátọ̀ Shehu Sani àti gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani gba Commander of the Order of the Niger (CON). Àwọn mìíràn gba àmì ẹ̀yẹ Commander of the Federal Republic of Niger, Officer of the Order of Niger àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Shehu Sani tí òun náà gba àmì ẹ̀yẹ lánàá kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Orúkọ àwọn tí àmì ẹ̀yẹ yìí tún tọ́ sí ní ẹkùn àríwá ṣùgbọ́n tí wọn kò dárúkọ wọn. Lára àwọn tí ó dárúkọ láti rí Alhaji Balarabe Musa, Colonel Dangiwa Umar, Dr. Bala Usman, Soliu Lukman, Ahmed Jodha àti John Danfulani. Àwọn yòókù ni Jibril Ibrahim, James Bawa, Magaji Bukar, Abba Ibrahim, Atairu Jega àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n dárúkọ yìí ni wọ́n ti fìgbà kan àbí ẹ̀ẹ̀mejì gba àmì ẹ̀yẹ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lánàá lórí Channels TV ni gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì, tí òun náà wà lára àwọn tí wọ́n kópa nínú ìjàǹgbara June 12, Dókítà Káyọ̀dé Fáyẹmí ti ní inú òun kò dùn tó nítorí wọn kò dárúkọ àwọn tí ó ṣe gbòógì nínú ìjàǹgbara. Fáyẹmí tí ó ṣe àmójútó Kudirat Abiola rédíò àbúrò ló dárúkọ àwọn tí ó ti di olóògbé, níbi tí a ti rí Yinka Johnson tí ó sìn gẹ́gẹ́ bí Technical Director, Gbọ́láhàn Ọlálẹ́mì, Daniel Johnson, George Noah, Tajudeen Abdulrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ń wáyé bí akọ̀wé ìjọba àpapọ̀ àná tí ó tún jẹ́ olùdíje du ipò ààrẹ ọdún 1999 Olóyè Olúfálàyé ṣe sọ wípé òun lòún jáwé olúborí níbi ìdìbò tí ó dá Nàìjíríà padà sí ìṣèjọba tiwantiwa, kì í ṣe Olúṣẹ́gun Ọbásanjọ́. Fálàyé tí ó fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lánàá Ọjọ́bọ̀ fún àkànṣe ètò àyájọ́ democracy ṣe ẹ̀sùn wípé òun gangan ni ó jáwé olúborí níbi ìdìbò ọdún 1999 ṣùgbọ́n tí wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí èsì ìdìbò padà. Àgbà ọ̀jẹ̀ yìí sọ gbangba wípé nípasẹ̀ àgbéyẹ̀wò ìlànà òfin tí agbẹjọ́rò rẹ̀ olóògbé J.O.K. Ajayi ṣe ni wọ́n fi mọ̀ wípé ó lé ní mílíọ̀nù kan ìbò tí ó fi ju Ọbásanjọ́ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Fálàyé ní àwọn pinnu láti má gbé ẹ̀sùn yìí lọ ilé-ẹjọ́ nítorí ohun tí ó jẹ àwọn lógún jùlọ ni bí orílẹ̀-èdè ṣe máa padà sí ìṣèjọba ará ìlú nírọ̀rùn
lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ológun ti ń darí orílẹ̀-èdè. Àfihàn Fálàyé yìí ni ó tún ṣí egbò òṣèlú orílẹ̀-èdè tó ti ń jiná sílẹ̀ lẹ́yìn ikú Ọ̀gágun Sani Abacha àti bí Abdulsalami Abubakar ṣe gbàjọba tí ó ṣe àmójútó àyípadà orílẹ̀-èdè sí ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ojúnà Àpò sí Wàsà ní ìlú Àbújá yóò wà ní títì pa fún lílọ-bíbọ̀ ọkọ̀ látàrí bí Ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe ṣíṣọ lójú iṣẹ́ àkànṣe lójúnà yìí láàrin aago 11 òwúrọ̀ sí 4 ìrọ̀lẹ́. Bákan náà ni àwọn oníṣòwò, mẹkáníìkì àti àwọn oníṣọ́ọ̀bù ní Àpò Mechanic Village náà ti pinnu àti ti ṣọ́ọ̀bù pa kí wọ́n lè ríbi yẹ́ Ààrẹ sí láti wá bá wọn ṣíṣọ lójú ọ̀nà. Ẹgbẹ́ àwọn olókoòwò àti mẹkáníìkì náà ti darí àwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n má ṣí ọjà lónìí títí di ọjọ́ Àbámẹ́ta. Àwọn alámòójútó ojú pópó yìí wà níkàlẹ̀ láti darí ọkọ̀. Àjọ ìjọba FCTA wá bẹ gbogbo èrò ojúnà tí ìgbésẹ̀ yìí lè ṣe ìdíwọ́ fún kí wọ́n faradà wá ojúnà mìíràn gbà bí ètò yóò ṣe wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti kéde lónìí wípé ikọ̀ ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àwọn agbófinró yòókù ṣe àṣeyọrí pẹ̀lú bí wọ́n ṣe rẹ́bùrú ẹgbẹ́ ajínigbé kan ní ìpínlẹ̀ Katsina. Lẹ́yìn ìfijúrinjú pẹ̀lú ìbọn ni wọ́n rí àwọn 11 gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé láì fi ara pa. Nínú ìkọlù ọ̀tọ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Delta ni ikọ̀ ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún òfin mú olórí ajínigbé tí ó ti ń ṣe ìkọlù láàrin ìpínlẹ̀ Delta, Rivers, Imo àti Enugu. Abubakar Hasan, ẹni 30 ọdún, jẹ́wọ́ níbi àpàtẹnujẹ́wọ́ wípé òun lòun ń darí gbogbo ìkọlù tí ń wáyé ní ojúnà Ughelli sí Ozoro bí ó ti darí ikọ̀ ọlọ́pàá lọ ibi kọ́lọ́fín wọn nínú igbó kan ní Ozoro. Níbẹ̀ ni wọ́n ti rí AK-47 rifles, mágázíìnì 4 àti 32 rounds of live ammunition kó níbẹ̀. Síwájú àkókò yìí ni wọ́n rí 3 nínú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ mú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Jamiu Abiola, ọmọkùnrin MKO Abiola, ti ní Nàìjíríà ìbá ti dára ju bí ó ti wà lọ bí a bá ń sọ nípa ọrọ̀ ajé bí ó bá ṣe wípé wọ́n fún bàbá rẹ̀ láàyè àti di ààrẹ ní ọdún 1993. Jamiu sọ èyí lánàá Ọjọ́bọ̀ lórí Channels lórí àkànṣe ètò tí wọ́n fi sààmì ayẹyẹ June 12. Jamiu ní ọdún 1993 yẹn gan-an ni ọrọ̀ ajé àgbáyé gbòòrò sí i. Nàìjíríà náà ìbá jẹ nínú àǹfààní yìí ṣùgbọ́n kí ni àbábọ̀ ìdí ẹ̀ nígbà tí orílẹ̀-èdè ní oníwà àfọwọ́rá kleptomania gẹ́gẹ́ bí adarí. Ó ní òun kò fẹ́ sọ nípa Sani Abacha nítorí òun náà ní ìṣòro tirẹ̀ ní gbogbo ibi tí ó bá ti bá ara rẹ̀. Jamiu tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè sí Ààrẹ Bọ́lá Tinubu fi ìyàlẹ́nu rẹ̀ hàn wípé àwọn kan ń mú lọ́kùnkúndùn láti pa orúkọ bàbá rẹ̀ kúrò nínú ìtàn Nàìjíríà. Ó ní òun kọ ìwé kan ní ọdún 2015 nígbà tí òun wòye wípé orúkọ bàbá rẹ̀ ti ń parẹ́. Àwọn kan a máa sọ ìtàn orílẹ̀-èdè láì dárúkọ bàbá rẹ̀. Àwọn mìíràn láti ilẹ̀ òkèèrè a máa dárúkọ Yar'Adua àti àwọn mìíràn láì dárúkọ bàbá rẹ̀. Gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe máa ń sọ wípé wọ́n fẹ́ fá orí rẹ̀ lẹ́yìn rẹ̀. Ìdí nìyí tí òun fi kọ ìwé yìí ní ọdún 2015 pẹ̀lú àkọlé Ààrẹ tí kò fìgbà kankan darí, The President Who Never Ruled, kí orúkọ rẹ̀ má bàa dìgbàgbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọkọ̀ òfurufú ilẹ̀ India kan láti Thailand Phuket Island tó ń lọ New Delhi ní wọ́n mú kí ó fi tipátipá balẹ̀ lónìí ní kété tí ó gbéra nítorí bí wọ́n ti fura wípé àdó olóró wà nínú ọkọ̀ òfurufú. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ Thai ṣe sọ, ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ kejì tí ọkọ̀ òfurufú tó ń lọ London kan láti India gbéra kí ó tó lọ ní ìjàmbá ní India City ní Ahmedabad tí ó sì ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn tí kò dín ní 265 tí ó wà nínú ọkọ̀ àti ilẹ̀.
Pápákọ̀ Thailand sọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wípé apakọ̀ yìí ti rédíò àwọn alámòójútó ìrìnnà ojú òfurufú Air Traffic Control wípé wọ́n ṣe àkíyèsí àdó olóró nínú ọkọ̀. Ẹ̀rọ tí wọ́n fi ń tọpinpin òfurufú Flight Tracking Website ṣe àfihàn bí ọkọ̀ yìí ṣe yíjú padà lórí agbami Andaman ní kété tí ó gbéra pòyì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ó tó wá balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olólùfẹ́ olórin Afrobeat 2Baba Natasha Osawaru ti jẹ́jẹ̀ẹ́ láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ orin olólùfẹ́ rẹ̀ bí ó ti mọ rírì ipa tí 2Baba ti kó nínú ìgbésí ayé àti iṣẹ́ rẹ̀. Ó fi ìmoore rẹ̀ hàn sí òye àti ìmọ̀ rẹ̀ bí ó ti ń retí iṣẹ́ àkànṣe rẹ̀ tó ń bọ̀ lọ́nà tí wọ́n pè ní Àtúnbí Rebirth. Osawaru ní òun ti pinnu láti mú kí ìmọ́lẹ̀ rẹ̀ túbọ̀ máa tàn bí ó ti ṣèlérí àti sa gbogbo ipá rẹ̀ fi ṣe àtìlẹ́yìn fún un. 2Baba àti Natasha fi ìbáṣepọ̀ wọn hàn fáráyé ní ìbẹ̀rẹ̀ ọdún lẹ́yìn tí 2Baba kéde ìpínyà rẹ̀ pẹ̀lú ìyàwó alárédè nínú oṣù Kínní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.